ọ̀rọ̀ màrè gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa Lizzy Anjorin má ti sọ ohun tí òṣèré akẹgbẹ́ rẹ̀ Ṣèyí Ẹdùn ṣe fún ohun tó ní Ṣèyí Ẹdùn ṣe fún òun yìí ó máa dùn Lizzy Anjorin gan ni ẹ gbọ́ ohun tó sọ pé ó ṣe fún òun. wọ́n pákéjì ẹ̀ ó lọ polówó fíìmù fún ọ̀tá tó fẹ́ rí ẹ̀yìn ẹ̀ by all means, fún ọ̀tá tó fẹ́ pa by all means, fún ọ̀tá tí kò fẹ́ kó jẹ́ nǹkan kan by all means. Ṣèyí Ẹdùn bẹ̀ sí lọ polówó fíìmù fún ọ̀tá tó ń ro kúrò látogún ọdún. Inú ẹ̀ ni Ràkúnmí Onígbáná ti gbé ọkọ Ṣèyí. Àwọn kíra wọn, àwọn ti parí ìjà, yéè wọn jà mọ́, yéè yẹ́nyẹ́yẹ́ nígbà tí wọ́n ń búlì èmi. Ọmọ ẹ̀ka rogun ológun, ìgbà yẹn gangan ni Ṣèyí Ẹdùn tán ara tó bojú mi. Báwo lẹ ṣe fíìl nígbà tẹ́ ẹ rí Ṣèyí bó lọ dé pati Tọ́pẹ́ Àlàbí? Má parọ́, báwo ni wọ́n ṣe fíìl? Even tó o bá rí ròkàn jókòó sí, báwo ló fi pè Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ dé pati Tọ́pẹ́ Àlàbí ní few months after tó ṣorí burúkú ní Obas Mall. Kí lẹ rí tí mo ṣe? Ara dákẹ́. Àbí àdákẹ́ nígbà tí Ṣèyí Ẹdùn wá produce movie títí ẹ̀ tó produce fíìmù títí ẹ̀ ṣé Ràkúnmí Onígbáná bá promote? Ṣé Ṣèyí Ẹdùn ṣó lọ gbé àgbésùn Ràkúnmí Onígbáná kó bóun promote fíìmù rẹ̀? Tẹ́ bá wo ọjọ́ tí Ṣèyí ti jáde tó ti lọ bá Ràkúnmí Onígbáná tó bá bẹ̀yàn parí ìjà ní kẹ́nìbọ̀dì máa jà lọ. Tó bá báyàn parí ìjà, learn how to stand on your lane, remain on your lane. Ẹni tó bá jà tó wá bẹ́ẹ̀ jà, tó bá lóun bẹ́ẹ̀ parí ìjà, kò bẹ́ẹ̀ parí ìjà, ó kú òkú nìbọn ró ni. Ó kú nìbọn ró. Ṣótiyé, the question ni kí ló bá mi jà fún? Kí ló léèyàn? Question tó yẹ kí Ṣèyí Ẹdùn béèrè, kí ló bá mi jà fún initially? Kí ló léèyàn lára mi fún? Kí ló dé tó ṣe àtàkì gbogbo àwọn èèyàn tó dúró fún mi? Àbí nǹkan tó yẹ kí Ṣèyí Ẹdùn máa béèrè pẹ̀lú? Ó ti gbàgbé. Ó tún rò pé ẹni àmọ́rí ò bá kù. Gbogbo àwọn tí Ràkúnmí Onígbáná bá tí wọ́n jẹ́, ó bà jẹ́. Kóun bá polówó fíìmù abóhun polówó tó ṣó bá Ṣèyí Ẹdùn polówó fíìmù tí ṣó bá polówó so ẹ jẹ́ ká máa lọ ṣé ọkọ àgbésùn Ràkúnmí Onígbáná ṣó bá ọkọ Ṣèyí promote fíìmù ẹ̀ ṣó bá Ṣèyí promote fíìmù ẹ̀ kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ lénìí? Ràkúnmí ti ya sinimá ó ti lọ ya bíi 10 léra wọn bíi 50 ó ya 1000. Èwo wà ní Ṣèyí rí yà? Èwo ní ṣe? Let me tell you something, kébi máa pa ẹ́, learn how to lawyer. Kí ebi máa pa ẹ́, gbogbo ìjà kan ló máa gbóhùn sókè, gbogbo ìjà kan ló máa sọ síta. Tó bá parí ìjà pẹ̀lú ìwà àtọ̀tá ẹ̀ maintain ilé ẹ̀ tó ń padà bọ̀. Tọ́rọ́ta yẹn ò lọ, ó kọ̀ lọ re-strategize wa ni. Imagine Ṣèyí advertising for Ràkúnmí Onígbáná. Is that not a final burial? Now Ṣèyí's turn. Ṣé Ràkúnmí Onígbáná bá Ṣèyí polówó ọjà? Ilé ìwé sọ sí ẹ̀sùn tí Yèyé Mẹ́ṣọ̀ fi kan Ṣèyí Ẹdùn. Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́ àmọ́ lórí.